agbẹnusọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àná ìyẹn ex-minister for information Alhaji Lai Mohammed ó mà ti tú àṣírí lórí ètò ìdìbò ààrẹ ọdún 2023 àti ẹni tó jáwé olúborí gan pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe jáwé olúborí tí Alhaji Lai Mohammed ọmọ bíbí ìlú Òró ní ìpínlẹ̀ Kwara tó sì ti jẹ́ kó di mọ̀ wípé Tinubu ló jáwé olúborí lóòótọ́ àti pé gbogbo àwọn alátakò tó ń sọ pé wọ́n ṣe màgòmágó ètò ìdìbò náà ni wọn ò fẹ́ sọ̀rọ̀ tí wọ́n fẹ́ sòótọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé irọ́ ni wọ́n ń pa. ẹ rántí pé lẹ́yìn ètò ìdìbò ọdún 2023 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jáwé olúborí ní làwọn olóṣèlú alátakò pàápàá olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Alhaji Atiku Abubakar àti olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Gregory Obi iná ti ń fẹ̀sùn kan Tinubu ààrẹ Muhammadu Buhari àti ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àwọn àjọ elétò ìdìbò ìyún Independent National Electoral Commission INEC wípé wọ́n ṣe màgòmágó fáwọn ni àti páwọn làwọn jáwé olúborí kan tó lọ gbé ìbò náà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. bó tilẹ̀ jẹ́ kó gbé ọ̀rọ̀ wọn lọ sí ilé ẹjọ́ ṣùgbọ́n tí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè yìí Supreme Court of Nigeria tí wọ́n dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àjọ INEC láre wípé àwọn gan inú jáwé olúborí àti pé kí Tinubu kó máa bá ìjọba ẹ̀ lọ. ṣá o nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ọjọ́ ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tó kọjá ẹni Lai Mohammed ló sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ètò ìdìbò ààrẹ náà àti ẹni tó jáwé olúborí lásìkò tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan fún àwọn agbẹnusọ ìjọba àná lórílẹ̀‐èdè yìí òun ni Lai Mohammed ló ti sọ̀rọ̀ yìí. Lai Mohammed jẹ́ kó di mọ̀ wípé nígbà tí ètò ìdìbò ọdún 2023 tó parí ní àwọn alátakò náà ń gbé ìròyìn kiri pé wọ́n ṣe màgòmágó fáwọn ni. Lai Mohammed ní gbogbo ẹnu lè fi sọ pé gbogbo àwọn alátakò Tinubu tán jọ figagbága tán lórúkọ ni wọ́n mọ̀ pé Tinubu ló jáwé olúborí tí kì í ṣe páwọn ló jáwé olúborí ó ní ṣùgbọ́n wọ́n kàn fi rọ́ta àwọn olólùfẹ́ wọn ìyẹn àwọn alátìlẹyìn wọn àtọmọlẹ́yìn wọn pé màgòmágó ni wọ́n ṣe ni láti má ṣe jẹ́ ká túká lẹ́yìn wọn ká sì tó máa fún wọn ní ìrètí láti wà lẹ́yìn wọn. Lai Mohammed ní nínú ètò ìdìbò náà Atiku àti Peter Obi wọn ò yàtọ̀ sí pé wọn níbò tó Tinubu ní òfin tó tún sọ pé ní ìdá méjì nínú ìdá mẹ́ta ìpínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè 2/3 of the states in the Federal Republic of Nigeria ó ní pé èèyàn gbọ́dọ̀ ní ìbò ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25% ó láti kú àti Peter Obi ò ní Tinubu nìkan ló ní. ó ní gbogbo àṣírí eléyìí ní làwọn kó lọ sí iléeṣẹ́ lọ́dọ̀ àwọn òyìnbó lókè òkun pàápàá àwọn iléeṣẹ́ bíi Voice of America, The Washington Post, Foreign Policy Magazine, Associated Press, BBC, British Broadcasting Corporation, The Economist, Reuters, Bloomberg, Politico, Hudson Institute, United States Institute of Peace, Atlantic Council and Chatham House. Lai Mohammed ní gbogbo àwọn ẹ̀rí táwọn rí àrídájú pé Tinubu ló jáwé olúborí làwọn kó sílẹ̀ fáwọn òyìnbó ẹ̀ tó sì láwọn náà rí i pé irọ́ làwọn alátakò ń pa àti pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jáwé olúborí lóòótọ́.